Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Facetv Muswobi. A kí gbogbo àwọn olólùfẹ́ Facetv Africa lórílẹ̀-èdè àgbáyé, ìlú Ìbàdàn láwa yìí láti mú bó ṣe wá ń lọ fún yín ní agboolé òṣèré èyí tí a mọ̀ sí Nollywood ní ilẹ̀ Yorùbá. Gbogbo oríṣi ẹgbẹ́ mẹ́ta ló wà nínú àwọn òṣèré ilẹ̀ Yorùbá. Ibẹ̀ láti rí ANTP, ibẹ̀ láti rí àwọn tó ń pè ara wọn ní Tampan, ibẹ̀ láti ti rí àwọn tó ń pè ara wọn ní Sigma tó jẹ́ the Golden Movie Ambassador Association of Nigeria. Èyí náà yan àwọn ọmọ ẹgbẹ́ èyí tí ó rú wọn fún ọdún mẹ́rin tá a pè ní convention, tí àwọn àgbààgbà òṣèré oríṣiríṣi èyí tó jáde láti dùgbò fún ipò kan àti ìkejì. Nínú àwọn òṣèré èyí tó wà ní ìkàlẹ̀ yìí láti rí ọ̀gbẹ́ni èyí tí a mọ̀ sí Saheed Balogun, Afford wà níbí, Kúnlé Afford àti ẹni tó ń pè ní Blessing. Gbogbo àwọn èèyàn mọ̀ sí Bàbá Èṣù. Ibẹ̀ láti rí Yomi Solade, ibẹ̀ láti rí Tom Dollar. Àwọn oríṣiríṣi àgbààgbà òṣèré olówà ní ìkàlẹ̀ ní ọjọ́ tòní. Mo fẹ́ kí ẹ máa bá wọn lọ láti mọ̀ bó ṣe ń lọ. Ẹ ṣé gan. Ó máa yí wọn lára ni àwọn kan lọ ládùn ẹ̀ ó máa yí ọ̀rẹ́ lára ni mo náà yóò bá dé ṣá orí kì í ẹ̀ jáde ó bá ṣe ní báyìí ìka àlábẹ̀ tó ń ra padà ló fẹ́ fi ṣíbí àmúta wọ́n ṣe máa ń fa àwọn pọ̀ nǹkan náà ló fẹ́ ṣe ṣíbí kí ló ń gbó iṣẹ́ ẹ̀ ní àwọn bá wò àwọn kan lọ fídíò lọ sí ọ̀sẹ̀ tí kì í ṣe fídíò kan tó ń pariwo tó ń sọ information minister lè dé mi máa ń gádà mínísítà tó wọ́n tún gbọ̀n àṣìwò. Dọ̀tọ̀rọ̀dọ̀ bẹ́ẹ̀ náà ló ní mo mọ̀ pé yín inú ẹ̀ bá mo ṣe wọ́n kò bá mi lójú jáde rẹ̀ lórí ọ̀nà kí ni mo ṣe mo gbé ọ níbi ìṣòfò ní ilẹ̀ ìgbé ẹni sùn. Àbọ̀ kò ṣe information náà rẹ̀ gbé. Wọ́n dà ìwé bá fún ẹ lórí ló ṣe jáde wà. Ẹjọ́ yẹ kó dà ló kọ̀ sọ títà sí wèrè lẹ́yìn ó kọ̀ ṣe pé yé ẹgbà mi ẹgbà. Ó lọ yọ síta ní mọ́tò yìí. Mo gbé gbaná sáìtì nínú ó kọ̀ ní pé ẹ̀wọ̀n tó gbà tó ní no I know what I paid for. The trip to Ibadan state only my site on the kí ló kọ̀ fún my site yẹn. Ó lọ yọ kí bẹ́ẹ̀ ó lọ yọ kí ló ṣẹlẹ̀. Ẹ máa fò èmi fẹ́ fún. You give it to them. Balls ma fò. I'm on them balls.
ẹ má wọlé. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.